ọmọ ìyá mi ẹkùnjẹ mẹ́ta ẹ má bínú pé mo wá sọ láì ẹ má bínú iṣẹ́ ni o iṣẹ́ tẹ́ rán mi náà ni mo ṣe babaláwo international ẹ̀yin ọmọ ìyá mi ìwọ tó bá mọ̀ pé ọkùnrin ní ẹni àbó lọ́kọ òdògbò òfẹ́ kọ́kọ́ ẹ kú ní kékeré ìwọ tí ọkọ ẹ ọmọ pọ́kọ ẹ ṣiṣẹ́ kúṣe kó má balẹ̀ pa ẹ́ kó má balẹ̀ kú àbí ìwọ tó mọ̀ pé wọ́n lè lé mágùn sí ẹ lára fún ọkọ ẹ àbí ìwọ tó mọ̀ pé oníṣìná ní ẹ ní ìsọ̀kú kó máa dóyàwó níyàwó káàkiri but what I'm trying to say is this ọmọ ìyá mi sáyé ló gbìyànjú sẹ́yìn because the reason why I'm saying this protection is better than cure tó bá protect ara ẹ ayé ò ní rí ẹ mú ayé ò ní rẹ gba gbogbo gbà lọ́tà àwọn ọ̀tá tó ń ṣọ́yàn ojoojúmọ́ náà fi ń ṣọ́ ẹ tí wọ́n mọ̀ ojoojúmọ́ náà fi ń ṣọ́ ẹ tí wọ́n mọ̀ that's the reason tó máa fi rí pé àwọn àgbàlagbà ayé àtijọ́ ìwé pé wọ́n máa make sure pé àwọn gbogbo ọ̀nà náà fi protect ara wọn fi ra wọn lẹ̀ wọn lé owó nìkan ìwọ tó jẹ́ ọkùnrin ìwọ tó jẹ́ ọkùnrin ogun mágùn ni mo fẹ́ kọ́ ẹ tí o bá fẹ́ dàdé obìnrin kan tí mágùn bá wà lára bá àìsàn wà lára ẹ̀ ẹ má bínú kí ló máa lọ ṣe lọ wá kúlùsọ tẹ́wò lókè yìí kúlùsọ kan kúlùsọ tó bá ti wà live ní ṣòkó ayé kúlùsọ mú lórí ọlọ mú ẹyọ atare kan one seed of alligator pepper one seed of alligator pepper grind them together you look for razor blades wà fi ṣe ọ̀pamọ́sẹ̀ orímọ́sẹ̀ ẹyọkan péré bẹ́rẹ̀ yẹn ẹyọkan péré sí fi yí ọmọ ìyá mi tó bá ní obìnrin ní àìsàn sára bóyá ìyàwó ẹ náà ni bóyá lọ kó mọ́gùn àbí gíní kan because ó bá wò pé bóyá ara obìnrin mi ló ti lè rí mọ́gùn ìyàwó ó lè máa ṣe ṣìnà ó fẹ́ páyé fẹ́ torí ó fẹ́ gba ìpàṣẹ ìyàwó ẹ ó fẹ́ pa ẹ́ tó bó ti yẹ lálágbára ó lè fẹ́ ti pàṣẹ ìyàwó ẹ kó pa ẹ́ dáhùn ìyẹn sọ àwúrò you have to put kò sí ọ̀nà oríṣiríṣi ọ̀sán ló lè gbà fi kó mọ́gùn mo bẹ̀ ẹ́ mo rọ̀ ẹ́ mo yá mi má jẹ́ ká ipa ẹ̀ kékeré o tó má pa ẹ́ wàá jẹ̀bi láyé wàá jẹ̀bi lọ́run má léwu nìkan àdúrà gbà o orúkọ mi ní kò yí padà babaláwo international ọmọ ìyá mi iṣẹ́ yìí dájú ṣákáṣáká ṣáà lọ sí ilé ayọ̀ eré àbùkún ajẹ́tì ẹ̀ wàṣọ̀rẹ́ láyé o mo kí gbogbo ọkùnrin mo kí obìnrin o ọba àtẹ́jọ yìí mo kí yín o àdúrà pásítọ̀ babaláwo mo kí yín wòlíì àfáà mo kí gbogbo yín o àdúrà gbà ẹgbẹ̀ ojú sẹ́yìn iṣẹ́ náà á jẹ́ fún yín lágbára ìgbà Allah náà kò ní jíjọ ọrùn àdúrà gbà o mo wà ní ìkan pé fún gbogbo everybody mo wà bọ̀tún mo bẹ̀ẹ́ mo sì padà dé o má ẹ̀fà gbé ọ̀rọ̀ ẹ̀sìn dé kíní mi tó bá gbé dé ayé àbàjẹ́ kọ́lẹ̀kọ́lẹ̀ mo rẹ̀ láti fi access má fi ba ayé ẹ̀ jẹ́ olóòwò bá gbọ́ má gbé ẹ̀sìn déwájú ní ibi tí mo bá wà o má gbé ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn débi tí mo bá wà ẹ ti bá jọ mọ́ òótọ́ ká sọ irọ́ kagbèsẹ́gbẹ̀ kan ọmọ ìyá mi tó wá wò bá fẹ́ káyé ayé ẹ̀ tó bá fẹ́ káyé ẹ̀ kọ́ nítumọ̀ gbé ẹ̀rẹ̀ sùn wá gbé wá sẹ́jú wá bá mi ògbó wá òǹdó lé ní o èyí mi gbèsè ẹ̀ ẹ ti ya so òǹdó ni ní ìkálẹ̀ ni ní o mọ̀ pé ti wá kò ju ọ̀rẹ́ pé lọ a máa fún ẹlẹ́pàá wà fi ìpè bá yí ẹ jẹ́ tó bá ti bí ẹ̀dá ọgbọ́ rẹ̀ sí wọnú péjì mi mo rẹ̀ láti bá máa fi èpè máa àfọ̀ṣẹ́ máa fi ba ilé ayé rẹ̀ máa fi túlé ayé ẹ̀ ṣe wọ́n gbé wọ́ sí wá ayé ẹ̀fẹ́ ta ni gbé wọ́ mi ò fẹ́ sìn because babaláwo ní babaláwo kọ́ ẹ̀ òun fẹ́ sí ẹ̀sìn kó má sí ẹ babaláwo kó má sí àfàrà kó má sí ẹ pásítọ̀ kọ́ sórí wá ògèrè wá ló máa wá sẹ́dọ̀ ẹ muslim máa wá christian máa wá oníṣẹ̀ṣẹ̀ máa wá sẹ́dọ̀ ẹ bẹ́ẹ̀ babaláwo ní àfáà náà christian both everybody ló máa wá sẹ́dọ̀ ẹ so kí ni reason tó bá fi ṣiṣẹ́ tó ṣe olóòrùn ẹni kó wá ṣe kò sọ pé àwọn oníṣẹ̀ṣẹ̀ ẹgbẹ́ ẹnìkan ní kó máa ṣiṣẹ́ fún kò sọ pé àwọn mùsùlùmí ẹgbẹ́ ẹnìkan ní kó máa ṣiṣẹ́ fún kò sọ pé àwọn christian ẹgbẹ́ ẹnìkan máa ṣiṣẹ́ fún ó sọ pé kò ṣiṣẹ́ fún gbogbo èèyàn ní ẹni ẹlẹ́ran ara ẹ bẹ́ẹ̀ bí tiẹ̀ gbogbo ẹ̀sìn wọnú péjì mi ayé ẹ̀ máa ta ọba ti gbẹ̀yìn sí wọnú péjì mi ìkànnì mo kọ́ ẹ̀ ní kọ́ lọ ṣe
má wo tiẹ̀ jẹ́ pé wọ́n jẹ́ pé dìtìrì ni ẹ́ ó dàbọ̀jọ́ nọ́mbà mi lélẹ̀ 081 222 14891 inú bí mi ni o mo wá inú bí mi bí wòlíwòlí.